hours I was having problem with breathing. Bẹ́ẹ̀ni àti mí ó wá fún ọjọ́ mẹ́ta. Within mi ò ti lè mí. 2 days I was unable to sleep. Láàárín ọjọ́ méjì n ò tún lè sùn. Lónìí. I'm giving glory to God. Mo fi ògo fún Ọlọ́run. Please help me rise up on your feet. Ẹ bá mi dìde lórí ẹsẹ̀ yín. And help me to shout 3 hallelujah to Almighty God. Are you ready, children of God? Hallelujah! 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 Praise the Lord. Ẹ jẹ́ ayé Olúwa lógo. Ọlọ́run á bùkún fún yín. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọ̀dọ́ wa ọ̀dọ́ tó pín nǹkan. Youth that is distributing. Ẹ jọ̀ọ́ ẹ bá wa farabalẹ̀ máa ṣe káwọn ẹ̀sìn máa lè bú ẹ̀rí. Please. Ìwọ tó bá wà níbí tó bá sọ ẹ̀rọ fóònù ẹnu. If you lost rí wa any pẹ̀lú phone at ẹ̀rí all with orúkọ fóònù tó sọnù with a pẹ̀lú tangible. síìmù tó ń bẹ lórí rẹ̀ ká lè pè. Praise the Lord. Ẹ̀yin Olúwa o. Ẹ bá mi yin Olúwa lógo. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè yìí lórúkọ Jésù orí òkè yìí ò ní dí bàjẹ́. Ìsànṣẹ́ yóò ní dojúrú. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá àti màmá lórúkọ Jésù ogun àtẹ̀yìn ò ní jà yín kò ní jalè yín kò ní ja sẹ́rànṣẹ́ yín ogun sẹ́rànṣẹ́ kò ní borí yín lórúkọ Jésù. Mo dúpẹ́ lórí ìdílé mi bákan lórí àwọn ọmọ mi mo dúpẹ́ lórí wọn lọ́pọ̀lọpọ̀ mo ṣe wẹ́ẹ̀dì fún ọmọ nínú ìfẹ́ bọ̀ ọdún tó lọ ó dẹ̀ kọ́ bímọ ní oṣù kẹsàn-án ọdún yìí and gave us a child lórí ọmọ mi ọkùnrin lórí àtọ́ bímọ níjọ́ Friday mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé Ọlọ́run tí òjò kú omi òtún ẹ̀jẹ̀ òtún Ọlọ́run tí òjò fọ̀n lórí ayé wọn hallelujah o I want you to shout hallelujah. Hallelujah. ọpẹ́ kẹta tí mo tún My fẹ́ dún ni third testimony. December 1 oṣù yìí ọdún This yìí very mo fún ọmọ mi December, ọkùnrin Israẹli mo mú lọ mo I pàṣẹ took lọ sí school my bá a child ṣe lọ́wọ́ lọ́pọ̀ to school, ọ̀nà fẹ́ẹ́ ọ̀nà kìíní Circular Road bá a going ṣe through the gbàgbé circular road. wọ́n ti mọ̀ sọ pé wọ́n ń gbé èèyàn lọ wọ́n ń And bá they èèyàn said wọ́n they kidnap mo people. sáré rẹ̀ níjọ́ I ìjọ náà had that bá a ṣe same lọ experience as we were going. àwọn obìnrin kan ṣáájú wa Some èmi women tẹ̀lé àtọmọ go in bá a ṣe lọ front bá a of lọ us. sàásàtà As we were obìnrin going, kan náà sì tún wà wájú wa there was bí ọkọ̀ another bọ́ọ̀sì care, yẹn ṣe ń bọ̀ and nìyẹn the bus was care ó ṣe coming. páàkì ní ọ̀kan And park. obìnrin tó ṣáájú tó gbẹ́rù lérí ló ṣe That bọ́ọ̀lẹ̀ ní mọ́tò lady nílé ran out of the car wọ́n and ní ìbọn lọ́wọ́ àwọn I ọlọ́pàá saw àtàwọn them sọ́jà ni with mi ò a rí ìbọn gun. bẹ́ẹ̀ bí wọ́n ṣe mọ̀ pé I never see something like that wọ́n ṣe before. gbé obìnrin yẹn wọlé And nìyẹn they bá a ṣe rushed lọ́wọ́ that get to nínú sẹ́ẹ̀tì tó wà ní that gbogbo àdúgbò woman láti to lọ́wọ́ the bẹ̀rù car. mo ní kó lọ́wọ́ Ọlọ́run I want to tí ò ní thank kí n God. sì rìn ìlérí àti májèmú The one Ọlọ́run that fún has bàbá been leading me. ìpè àwọn ò ní fojú sunkún ọmọ àjọ kankan And we mo will ní not kó weep lọ́wọ́ over Ọlọ́run lókè any yìí member of torí this pé mi ò church. wò ó fojú sunkún mi Because we will mo not- sunkún we don't lórí ìdílé weep mi over- ẹ bá over mi kí hallelujah mẹ́ta this family house. Shout it to him. Hallelujah to God. Hallelujah. Hallelujah. God bless you. Praise the Lord. Ẹ jẹ́ ká yin Olúwa. Mo dúpẹ́ lọ́wọ́ I want to Ọlọ́run bàbá. thank God. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọmọ. God the Mo dúpẹ́ Father, lọ́wọ́ Son, Ọlọ́run ẹ̀mí and the mímọ́. God of Mo Holy dẹ̀ Spirit. dúpẹ́ lọ́wọ́ I want dádì to mi thank nínú Olúwa. God over my Father Fún àánú àti orí ọ̀fẹ́ for tí mo rí His gbà mercy lọ́wọ́ and wọn. grace that I've Lọ́jọ́ received. tí mo wá sí orí The very òkè day I yìí, came to this mo wá mountain, pé I dádì came mo fẹ́ ta property mi that I want to sell my nítorí àwọn ọmọ mi property because my fún children, ìtẹ̀síwájú. for their progress. So dádì ní And Daddy said mi ní ta nǹkan that yẹn. you will Ó not dẹ̀ sell máa this thing. possible. And this thing will be Mo ní very wẹ̀, possible. ẹ ti sọ fún And I ẹ said, àgbẹ̀. you have said so and I agree with you. Fún ìyàlẹ́nu mi, For my Ọlọ́run mú kí surprise, ìrìn àjò yẹn and kò make yọrí sí the rere. journey to be Mo successful. dúpẹ́ lọ́wọ́ I Ọlọ́run want to lọ́wọ́ thank jẹ́wọ́ God. Ọlọ́run tó ń tì yín lẹ́yìn The kò Lord ní that is padà. backing you will not leave Èmi ni you. tó ń jẹ́ èmi ni The nínú ayé one yìí who kò said, ní I fi yín am sílẹ̀. that I am will not Ní leave you. gbogbo In ọ̀nà, all àwọn ọmọ ní ways. ọ̀run àánú tiwọn náà máa ṣí. Heavens of Àánú máa mercy fọ̀ will fún wọn, open wọ́n for máa mú them. ìpín wọn ṣẹ ní ìrọ̀. Ọlọ́run tó pè yín tó The Lord yàn has yín, called you. lórúkọ Jésù kò ní In padà the name of lẹ́yìn yín. Jesus will not leave you. Ọlọ́run ìpè, oní The ìpè God òní of the tì yín. call Ẹ ò ní farapa, will ẹ never- ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́. you will never- Lórúkọ you will Jésù never lẹ́rí àti lose the májèmú battle. Ọlọ́run The fún ìpè yín covenant of lórúkọ God Jésù ó wá sí ìmúṣẹ. will come Ẹ̀jẹ̀ Jésù ṣe and dìde. will fulfill your Àṣẹ life. In Jesus' name. Amen. Amen. Praise the Lord. Praise the living Jesus. I Hallelujah. thank God for what God Mo has dúpẹ́ done in lọ́wọ́ my life.
nínú ayé mi tó ń ṣe nínú ilé mi ṣótó Olúwa ṣe. Hallelujah. Praise the Lord. Ẹyin Olúwa o. Shout hallelujah. Hallelujah o. Mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀rí yìí. I want to give this testimony. Ṣáájú mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìránṣẹ́ Ọlọ́run àlàyé. Before this, I want to give thanks to God in the life of our Father and Lord. Fún consistency nínú ayé wọn. Ní èyí tí wọ́n Ìdúróṣinṣin wọn. Dídúró nínú òtítọ́, dídúró ti Ọlọ́run. Nísinsin nínú Ọlọ́run. Àtìmọ́ra ti ṣe díẹ̀. We knew each other's at least for Mo first jẹ́ ẹni time. tó dàbí ẹni pé ó là nǹkan kọjá díẹ̀. And I'm a person that gone through Sẹ́mi wọn bá something. ti ń sọ̀rọ̀. Each time we meet to Wọ́n máa ń gba àkókò àdúrà kan, kò sí ìgbà tí wọ́n ń gba àdúrà yẹn. used to pray a very Wọ́n ní particular pé prayer. k'Olúwa kó dé sínú ayé mi bí ẹni tó ń dúró de Olúwa. She will come to my life as one waiting for God. Ó ti pẹ́ tán ti kọ́kọ́ gba àdúrà yẹn. Been praying that for me. Ó máa ń wà nínú ọkàn mi And it's nígbà always gbogbo. in my heart too. Nà ẹ̀rí tí mo fẹ́ sọ gan níbi The testimony I want to give now. Tí mo bá ti lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi kan lẹ́kọ̀ọ́ Each tá a time bá I ti go lọ. to my friend Ó in ní ìgbà kan bẹ Lagos, tó jẹ́ pé tóun there's bá a rí àwọn particular ilé tí time when wọ́n I kọ́. see some Wọ́n á máa houses. sọ pé nígbà wo lọ́lọ́ máa kọ́lé fóun náà God báyìí. is going to build this house for me. Ẹ wá máa encourage mi And he pé began to téèyàn bá ti encourage dún pẹ̀lú me Ọlọ́run. that once you Gbogbo can ni Ọlọ́run stand máa with ṣe. God, all these things shall be done. Ilé tí mò ń gbé ní Àrọ̀rọ̀ Ìyérókù. The house I'm living at Tararo. Ó dé ìkóríta tí wàhálà tí àwọn èèyàn yẹn ń fún mi fẹ́ ju. Got a very ẹ̀mí mi lọ. tedious time that the problem Wọ́n á bẹ̀rù pé màá kó kúrò beyond bẹ́ẹ̀. me. And I have decided to A sì ti leave. bẹ̀rẹ̀ sí wálé. We have been looking for another house. Ẹ̀mí náà wọ́n bá mi sọ̀rọ̀ And the wípé Spirit of God ministered to me kí n mọ́ kúrò that bẹ́ẹ̀. I must not leave that place. Wípé ewukéwu ò ní wu èmi ìyàwó àtàwọn ọmọ mi. That no kind of evil is going to befall Bí kò us. ṣe yẹ̀yẹ́ àti ìtìjú tí wọ́n kàn ń dàbò wá láì nídìí. Except that mockery for no Ṣé reason. bí December náà báyìí, a máa san owó lé máa ń parí ní 19th of February. We used to pay our rented. Wọ́n ti máa sìn wá lówó yẹn ní December. Wọ́n á pariwo lé mi lórí ìtìjú They ńlá. begin to shout on us in December. Gbàdúrà ti sọ yẹn mo dẹ̀ God fara has mọ́. said this. I cooperated with God. Inú ọdún yẹn ni Ọlọ́run pèsè ilẹ̀ And this tí a very kọ́lé sí. year where we build a house. Ìránṣẹ́ Ọlọ́run àlàyé wà láwọn tán wá ṣe foundation ilé The yẹn. man of God came for the foundation. Ọlọ́run pèsè ilẹ̀ ilé yẹn láì gba ìpínlẹ̀ lọ́wọ́ mi láì ní kọ́bọ̀ God nínú. provided for him without having any cover there. A dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ And lórí he ilé yẹn. started the work. Èmi ti rò pé láàrin ọdún kan ilé yẹn máa parí ìtọ́ ó speed níbẹ̀rẹ̀. Bọ̀bọ̀ orílẹ̀-èdè ṣe ń lọ bó ṣe ń lọ. Things were Iṣẹ́ yẹn done. wá dúró. It stopped. The work stopped there. Ó Well, mi ò ní gratuity mi ò ní retirement mi ò lówó tí mo ṣe. no gratuity. Evangelist ìṣẹ̀lẹ̀ wa kì í sì ṣe tó ń sọ ní sọ tí wọ́n fi boni lówó. Just evangelists and Àti missionaries. track káwàásù lórí ta. Yeah, missionary. Àǹfààní tá a bá fún alẹ́ kan nínú chọ́ọ̀chì bí ẹni pé kan lè wá kó lórí àga ìwàásù ni. As if Bọ́ọ̀ bá ṣe lé wa àwọn tó ń gbọ́ngàn ti mú etí wọn wọ́n ti rọra No hearing. wọ́n ti tẹ́sẹ̀gbẹ́ kan. They have blocked their ears. Ilé yẹn wá dúró fún bí ọdún mẹ́ta tí ó sì kankan tó gorí And ẹ̀. the building just stopped. But glory be to God nínú ọdún yìí. Fún ògo Ọlọ́run. Ọlọ́run lo arákùnrin mi God kan used somebody láti kan ilé yẹn. to The best of zinc. he used the Láàárín ilé yẹn ó sì kú lítùlá kéde. it has been done Baba. to a lintel. Ẹbí ọ̀sẹ̀ méjì àkọ́kọ́ kó páànù wá. Just bought Tó bá wá tó bí ọ̀sẹ̀ kan àbóṣù kan á tún máa rè wó igi. Ọjọ́ tó bá ti fi dé la máa kàn án. Ọjọ́ kejì ló pè mí ní ẹ̀mí yẹn ò jẹ́ kó ń sinmi. that the spirit Pé does ó not allow gbọ́dọ̀ you to kan ilé stop. bàbá. Then must make sure that Àti kan ilé yẹn. the roof is done. Ilé tó tóbi díẹ̀ ni. It's a very big house.
mo wá pinnu pé mo máa kó sínú ilé yẹn ní December yìí. And I made up my mind that we are going to ó pass this fẹ́ year. má ṣe é ṣe fún mi láti wá sípàdé yìí torí a ṣe ń wọ ilé yẹn lánàá Sunday We were yìí. doing the flooring yesterday. ọmọ ní orúkọ mi ló máa wà lórí list pé èmi ló máa My ṣe name will be on the opening list prayer. for this opening prayer. yàtọ̀ fún yẹn mi ní síbí yìí how will it be? If I'm àbúrò not mi here, ń bọ̀ wá kọrin yóò ṣe rí. ibo ni màá so aṣáà pinnu So we láti wá decided láti tún padà gba ọ̀nà ìwúrò tó máa bọ̀ bí yìí. so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ fún encouragement kind of tí ìránṣẹ́ Ọlọ́run ti ń the fún man of God mi. has been given to me. mo sì ń sọ fún gbogbo abẹ́ ẹ̀jẹ̀ ká dúró nínú Ọlọ́run. Let's wait on God. mo jẹ́ ẹni tó fẹ́ fẹ́ràn Ọlọ́run díẹ̀. Kind of mo person ní that tó fẹ́ love fẹ́ràn God, Ọlọ́run díẹ̀. that love God tó sì fẹ́ máa ń fẹ́ ṣèfẹ́ Ọlọ́run. wanted to do bóyá olóò ṣe fẹ́ lé ṣùgbọ́n síbẹ̀ Ọlọ́run tó ń dúró ti àwọn ènìyàn rẹ̀ ó dúró tì wá. so mo fi ògo fún Ọlọ́run mo sì mọ̀ wípé ìbújáde ti bẹ̀rẹ̀ náà nìyẹn. ògo ní orúkọ Olúwa. Praise the Lord. I give thanks to God over my life and my family, my children, and I'm giving thanks for my baby here because God showed His power, God of this ministry. He is being with me and my family. Now let leave us. At the time I was pregnant, a lot of things happened. I see all kind of dream, all kind of vision, and I will say that is not mine. Because a time that I was sick, and my husband is already afraid. God was on our side, and I called Daddy, and this is what is happening. And God is injection, nothing happened. Daddy pray for me enjoy it. And The man of God prayed for us. And I give it thanks to God. That as I go through the pregnancy that I'm giving without problem, I'm going out to testify to the glory. I'm thanking God because God has done great things in my family, in my life. Praise the Lord. Praise the Lord. Mi ò rò pé I don't think ó yẹ ká rí ẹni tí ò yẹ kó dúpẹ́. we will not give thanks. Because ọdún yìí ó jẹ́ ọdún ẹ̀rù. This year is a very terrible. Oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ gan. A lot of things happen. Ṣùgbọ́n Ọlọ́run wá mú kí àwa ó yọ nínú rẹ̀. Made us to go Ládùúrà àwọn nǹkan tó ṣẹlẹ̀ yẹn. with all that happened. Ẹ̀mí ti sùn gan o. I'm already sleeping. Ṣùgbọ́n Ọlọ́run dẹ̀ ka àwa yẹ. Okay. Many people have died. Happy birthday Jesus last year. Last year we had. Ọlọ́run dẹ̀ tún mú èmi àtọmọ àtaya. Ó tún mú wá sí títọ́dún yìí. With my children and the wife and bringing us back here today. Àwọn nǹkan tí a rò pé ó máa ṣòro láti ṣe. Some things we thought would be difficult for us to do. Ọlọ́run dẹ̀ ṣe ní rọrùn. God did it with ease. Ẹ wàá bẹ̀ mí dìde o. You will rise up. Ẹni tó bá mú rí Ọlọ́run tó dẹ̀ hàn pé òun náà ní ọpẹ́. Wọ́n bá mi dìde ẹ kí hallelujah mẹ́ta àti ògo mẹ́ta fún ọba àwọn ọba ni o. Shouting hallelujah, three hallelujah to King of Kings. Hallelujah! 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 Ògo, ògo, ògo fún Jésù Olúwa. Jésù. God bless. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Praise the living Jesus. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. I want to give thanks to God. Tí ò jẹ́ kán fi mí ránṣẹ́ sílé ní òkú fún àwọn òbí mi. I was not sent home dead. This is the reason of my testimony. Shout hallelujah. Mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run orí òkè yìí. I want to give thanks to God, the God of Ọlọ́run tí kò jẹ́ sọ́mọ nù nínú ọdún yìí. Don't allow me to lose my child. Ọlọ́run tí kò jẹ́ kán bọ́ bàtà
Don't allow any evil kind of slander upon my house door. I give thanks to God. Praise the Lord. Praise the Lord. Ẹ̀rí orílẹ̀ mi ò kò fi Ọlọ́run lókè yìí. Torí pé ó wà láàyè. Because it's alive. Nínú ayé mi. In my life. Nínú ilé mi. My home. Láyé ọkọ àti àwọn ọmọ mi. Ààyè ló wà o. Ààyè ló wà. Ààyè ló wà o. Kò lè kú mọ́. Ààyè ló wà o. Ààyè ló wà o. Ààyè ló wà. Ààyè ló wà o. Kò lè kú mọ́. Ọlọ́run orí òkè yìí o. God of this mountain is alive. Ààyè ló wà o. It's alive. It's alive. Hallelujah. Next person. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Mo fẹ́ fi ìmoore mi hàn sí I want to show my gratitude to God of heaven, Ọlọ́run tí the kì í King Ọlọ́run of tí kì í ti kings, Ọlọ́run tí kì í ṣe Ọlọ́run tí kì í the díbàjẹ́. immortal God. Bàbá wa nínú Olúwa lórí òkè máa ń encourage wa pẹ̀lú àwọn Our ọ̀rọ̀ Father kan. used to encourage us over Tó bá some ti sọ̀rọ̀ days. yẹn, At the time he says tó bá tó stage kan, màá tún rẹ̀wẹ̀sì láti gbé ìgbésẹ̀ yẹn. Bọ̀ mo ní Ọlọ́run pé mo gbé ìgbésẹ̀ yẹn ní ọdún I thank God tá a wà that I yìí. took it Ọdún mẹ́ta sẹ́yìn. about 3 Ibi years tí mo ago. bá ṣọ́ọ̀bù sí mi mọ̀ pé àwọn Where I agbára òkùnkùn ló wà níbẹ̀. A shop. Tó bí mo ṣe débẹ̀, Evil ẹni tó power kọ́kọ́ that súnmọ́ mi. came. This Àṣọ òǹgò person ògbólógbó very ni. close to me. I don't But know it's pẹ̀lú a kind of evil ọ̀rọ̀ tí person. bàbá máa ń sọ pé kì í ṣe gbogbo bí tá a bá dé la máa ti yan The ọ̀rẹ́. kind of word that Mo fi kíyèsára kún ṣùgbọ́n òun kò fẹ́ ìkíyèsára mi rárá. Ó dé stage kan ó bá yarí. Gbogbo àwọn kọ́sìmà tó yẹ kó wá sọ́dọ̀ mi. Gbogbo wọn ló bá ń lé lọ. A tún máa sọ sí iwájú mi pé ẹni táwọn bá fẹ́ kó tajà níbí ló máa tajà. They are saying that anybody they Ó wá wanted sún mi débi pé mi ìsọ́ ń lé should stay ọkọ mi. and we stay. Mi ìsọ fún dáàdì mo wá dàdúrà yẹn gbà. I didn't tell Wọ́n tó gbọ́dọ̀ pé bàbá ti wá sínú ìsọ̀dì ìṣòru. That Dáàdì àwọn sọ pé anytime for beauty, òkùnkùn ní gbogbo wọn. he said they are all Gbàdúrà dáadáa. Pray. Wọ́n mọ̀ parapọ̀ di ọ̀rẹ́ ni. They just- Òkùnkùn ní gbogbo wọn ọjọ́ ṣe pọ̀ They just tẹ́lẹ̀. gather to be Mo máa ń a gbàdúrà friend. yẹn bọ̀ létà ni Ọlọ́run wá tú àṣírí yẹn pé òkùnkùn ní gbogbo wọn nítòótọ́. Torí tèmi ni wọ́n ṣe sọ̀pọ̀ di ọ̀rẹ́. of me, they Mo máa sọ became fún dáàdì friends. pé dáàdì nǹkan báyìí ló lọ nínú I ṣọ́ọ̀bù mi. told my Dáàdì father ní pé the kí ló Lord, ṣẹlẹ̀ I báwo ló ṣe said, bẹ̀rẹ̀ kan tó gbogbo ẹ ti dàrú. how did it happen? Bọ̀ mo gbọ́dọ̀ Ọlọ́run pé But bí I mo ti give ṣàlàyé fún thanks to dáàdì wọ́n ní God as I dáàdì èmi speak. fẹ́ kúrò ń bẹ̀ yẹn o. Say you if I Dáàdì ló live dá tí here, n bá kúrò ń bẹ̀ ibo by the mò ń lọ. time you leave that place where I Ibo ni mo live, ibi tí mo lọ ṣé mo rò pé kò sí nǹkan kan bẹ̀. nothing else Mo ló will dá happen. mo ti gbọ́ mo fi gbàgbọ́ gbé pẹ̀lú àdúrà. I have Mo bá dúpọ́ lọ́wọ́ pé mi ì mọ prayer. kí n tó yí lọ́kàn padà. I don't know what even changed. Ó kàn wọ ṣọ́ọ̀bù mi ni. And came to my Ẹgbẹ́ kò lè gba shop. chẹ́ńjì lọ́wọ́ mi rárá rárá. Never take Ó ṣe anything wọ ṣọ́ọ̀bù from mi. me Ó wá wò ó. and look at me. Èló ni He eléyìí? said, how much is this? Mo bá sọ yẹ ẹ̀ And fún. I told. Bó ṣe ń mú owó yẹn lé mi lọ́wọ́. The time giving the Ara mi money, ságìrì láti orí mi di I was ẹsẹ̀. shaking right Mo from ní my ẹ̀jẹ̀ head dé to mo ní my òtún feet. pàdé Jésù lónìí. I said, the blood Owó of yẹn mo wá fi Jesus is pamọ́ here. wá sọ fún And dáàdì I dáàdì ní kept kí the n máa ya owó ẹ̀ money. sọ́tọ̀. I said, you Wọ́n put gbọ́dọ̀ it lọ́rọ̀ rẹ̀ pé aside. láti ìgbà yẹn lọ As ó for máa ń yẹ̀ that, mí wò ni. you begin to Ó look máa ń at yọ̀ mí wò ni. me, to check me. Kò kì í wọnú ṣọ́ọ̀bù mi mọ́. Never go Mo inside gbọ́dọ̀ my fún gbogbo shop ìṣẹ́gun again. pátápátá. I want to give. Gbogbo wa padà mo wá bẹ̀rẹ̀ sí kọjú ìjà sí ara wọn. They begin to Mo wá bẹ̀rẹ̀ sí di fight ọ̀tá ara wọn mo gbé Ọlọ́run àlàyé ga fún èyí. Ẹ bá mi yin Olúwa lógo. I want to give. I'm sharing this to the glory of God. Shout hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the mighty Jesus. Hallelujah. Mo dúpẹ́ lọ́wọ́ I Ọlọ́run want orí to òkè. give thanks to God of this Mo dúpẹ́ mountain. lọ́wọ́ dádì. I want to give Mo dúpẹ́ thanks to lọ́wọ́ God ìjọ for Ọlọ́run calling gbogbo. the Lord. Ọba tí ò jẹ́ kí n The fojú Lord sunkún ìyàwó mi that nínú does ọdún not yìí. allow me to weep over my Mo dúpẹ́ pé wife. I ìdílé mi thank ọba God tí ò jẹ́ kó my di home ọ̀fọ̀. has not become Gbogbo wa tó wá sí Abíbádé Jesus last year. Ọba tí ò jẹ́ kó jẹ́ pé èmi nìkan ni mo wá nínú ọdún yìí. last year Ó it ṣẹlẹ̀ allowed wípé me dáhùn to tí wọ́n ti come àwọn this mi year. sick. There was a Èmi wà time níbi my iṣẹ́ wọn wife sáré was pè mí. sick and I was told Èmi wà ní ibi iṣẹ́ lọ́jọ́ yẹn. I was in the Ó dẹ̀ wà lẹ́yìn pé wọ́n sọ pé ó ti ń bleed.
says ìgbà tó fi máa dé hospital ìgbẹ́ títán ní ara ìyàwó mi. and the blood is almost. ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dàgbà tèmi gan débẹ̀. By the time God ẹni pé bọ́dà àwọn bíbá yìí sìn ká tó dé ìwòrò láti ìwòrò ká tó lè dé before you get to Iworo èjì from òkú here, bíbá yìí bẹ́ẹ̀ ni pé yẹn lọ sí Èkó lẹ́tí lọ sí Èkó gan ti dé like Èkó. traveling to Lagos. ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹni tí Ọlọ́run yàn tì mí tó jẹ́ ọ̀rẹ́ mi ládùúgbò ó ti bá mi rọ́ọ̀sì lọ sí hospital. As rushing dàgbà tó fi máa rọ́ọ̀sì lọ dé hospital by the ẹ̀jẹ̀ time ti they tán got lára rẹ̀. there, bàtẹ́ mi náà fi máa débẹ̀ báyìí by the time they got wọ́n láwọn there, kò sí káàsì kankan lọ́wọ́ mi there's no mo fẹ́ máa cash ṣe transfer in my kò hand. sí network. and there's mo wá lọ bẹ I want to dókítà yẹn pé transfer, wọ́n lọ́rùn and there's ṣàánú no fún mi lórí network. I was arábìnrin yìí. asking for mercy from the táìmù doctor. tí a fi máa gbé dé tíátà báyìí ó ti lọ nǹkan ọmọdé tó wà mọ́. It's ṣùgbọ́n mo gone. dúpẹ́ wọn Ọlọ́run olókè pé àánú tó fọ̀n lórí ìyàwó mi ọba mi dá padà sílẹ̀ àlàyé. torí láàárọ̀ ọjọ́ ìyàwó ọmọ rẹ̀ ti láti àwọn ọmọ pé mọ́mí àwọn kú ṣùgbọ́n Ọlọ́run yí kúrò lórí ìyàwó mi. ẹ bá mi kí hallelujah mẹ́ta o hallelujah hallelujah hallelujah. Hallelujah. Praise the Lord. Hallelujah. Ẹ jọ̀ọ́. I please. Ó wù mí kí n fi ṣe ìdúpẹ́ mi. Ori is alright. Right on. Mo ṣe é, mo rí àánú gbà o. Mo dúpẹ́ wípé mo rí àánú gbà. Torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà ó ṣé o bàbá. Mo ṣe é, mo rí àánú gbà o. Mo dúpẹ́ wípé mo rí àánú gbà o. Torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà. Ọlọ́run ìpè yìí mo gbé ọ̀gá wa ayérayé nú àwọn ọ̀run tó forúkọ rẹ bàbá. Ògbìgbà tí gba láìlẹ́nìkan, ọba tó dúró ti mọ̀lẹ̀ tó dúró tó jẹ́ ọjọ́. Ayérayé nú àwọn ọ̀run mo gbé ọ̀gá o, torí pé ìwọ ni mo ṣe é, mo rí àánú gbà o. Mo dúpẹ́ wípé mo rí àánú gbà o. Orí kì í ṣe gbogbo ènìyàn, orí àánú gbà. Tí máa ní kí n máa sọ̀rọ̀ kí n máa dúpẹ́. If I say I'll begin to say more, Ó jù bẹ́ẹ̀ lọ. it's beyond that. Ọlọ́run kò gba ọpẹ́ mi. I want God to receive my thanks. Amen. Hallelujah. Hallelujah. Mo dúpẹ́ ní I ọwọ́ want Ọlọ́run máa to jẹ́ mo say tẹ̀lé to orí God, òkè yìí. God of this covenant, of this mountain, Ọlọ́run tí ò jẹ́ kí wọ́n ṣe Abigail church yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. who has never allowed us to do this. Ọlọ́run tí ò jẹ́ káyé máa kí mi just kúrò ju anyhow. pé ẹ kú àwọn mara. That people does not begin to greet me, that Ọlọ́run tí ò fi ìyàwó mi pa mí lẹ́kún. that does not allow my wife Tí ò to turn gbẹ̀mí ìyàwó into mi. a tear for me. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yẹn gan. I want to thank Mo yin God. Ọlọ́run jẹ́ mo lórúkọ yìí mo yìn lógo. I want to thank Torí God pé ó jẹ́rìí ara rẹ̀ for this nínú ilé mi. mountain, for what He has done. Tí ò jẹ́ kí wọ́n fi mí sọ ránṣẹ́ rẹ̀ lẹ́nu. That does not Tí ó jẹ́ allow kí wọ́n máa me kábàámọ̀ pé irúkẹ́ léyìí. to be put Mo gbé Ọlọ́run yẹn ga into gan. trouble for a Mi ò ní servant. sọ́jú báyẹn lọ. I won't say more than that. Mo yin Ọlọ́run yẹn lógo I gan. give thanks to God Torí pé ìṣẹ̀lẹ̀ tó ní agbára ni. because of the terrible Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí Èṣù jẹ̀bi àti àwọn ọmọ ogun rẹ̀. Ẹ bá yin Ọlọ́run lógo. Hallelujah. gbogbo àwọn tí wọ́n jẹ́rìí yẹn ká síwájú bí. All that have testified tonight, you come very close. bàbá ni ó gbàdúrà fún wa. Our Father in heaven is trying to pray. And those of you who are sitting, I want you to rise on your feet and tell God, ọdún yóò ti ì lọ. this year has not gone. ìta tó fẹ́ mú ọdún tó tó ni. New olùkọ́ year, fẹ́mi náà lẹ́rìí. tell God, give me fún mi ní testimony. ẹ̀rí. Lord, give me testimony. fún mi ní ẹ̀rí tí ó change táìmù tí ó change wákàtí tí ẹ bá fún mi. Lord, give me testimony that will change time and even hour that is given to that is beyond anybody can say the one that do it. ìwọ tó fún àwọn èèyàn wọ̀nyí ní ẹ̀rí fẹ́mi náà lẹ́rìí. Give àdúrà. people this testimony. Lord, give me also my testimony. Let's pray. Give me my own testimony. Give me my own testimony.
You that gave these people their testimony, Lord, give me my own testimony. In Jesus' name we are praying. Amen. Orúkọ Jésù. Amen. Orúkọ Jésù. Lọ́run mo gbé ọ̀gá torí pé ìwọ ló ṣàánú fún àwọn èèyàn. Olúwa gba ọpẹ́ wa. Agbára Ọlọ́run ẹ̀mí mọ́. Power of God. Kò sí èdìdí ẹ̀rí. Ogun tó ti ṣẹ́ fún yín lórúkọ Jésù kò ní gbérí mọ́. Ẹ ń bá lóun ogun dìde lẹ́yìn ẹ̀rí tẹ́ ẹ jẹ́ lórúkọ Jésù Kristi kó sọ ẹ̀mí rẹ̀. Iná ẹ̀ mọ́ kó yé yín ká. Kó yí ẹ̀rí yín ká. Ẹ̀mí àwọn wòlíì Ọlọ́run aláṣepé kó ṣe àṣepé gbogbo tí ń ṣe ti bẹ́ẹ̀ ni yóò rí. Torí bẹ́ẹ̀ tijú láti fògo fọ́lọ́run kó wu Ọlọ́run láti ṣe ọ̀pọ̀lọpọ̀ fún yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa. Àmín. Amen. Jesus. Hallelujah. Hallelujah.